Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. tó ọpẹ́ ní fọ́lọ́run ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba tí ó mọ̀ bẹ nígbà tí ayé bá ń jáyé, ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá sí odò tí ó ń jẹ ayé mọ́. A kí àwa mùsùlùmí káàkiri àgbáyé níbikíbi tí ẹ bá ti ń wò mí ní ọjọ́ ti tòní pé a kú òǹgbẹ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ni yóò yọrí rẹ̀. A sì kí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà pé àwọn náà wọ́n kú lẹ́yìntì ẹ̀mí wọn tó bẹ̀rẹ̀ náà ni yóò parí ẹ̀. Wọ́n á kí gbogbo wa káàkiri kí wa pé àánú Ọlọ́run tó pọ̀ kò ní fi gbogbo wa sílẹ̀. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé. Ẹ sì kú gbogbo ìgbà tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà, ní orílẹ̀-èdè Adúláwọ̀ àti ní orílẹ̀-èdè òkè òkun àti ní gbogbo àgbáyé lápapọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó sapá kan jà mọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún ní kí a máa ṣẹ̀mí. Níbo là ń lọ lọ́jọ́ ti tòní? Òun náà ni ọ̀rọ̀ tó ń lọ lórí orílẹ̀-èdè Russia àti Ukraine àti Amẹ́ríkà àti Iran. Ibẹ̀ náà ni a tún kánlù ní ọjọ́ ti tòní. Gbogbo náà la rí bí ó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé, ṣùgbọ́n ìwòye tèmi òun ni mo fẹ́ fi sọ̀rọ̀ ní ọjọ́ ti tòní o, nítorí wọ́n ní tó bá kọjú sẹ́nìkan báyìí ẹ̀yìn ni máa ń kọ sẹ́lòmíì bí ìlú gángan. Ọ̀rọ̀ tó lọ òun náà ni ètò. Níbo ni ìdájọ́ òdodo wà? Níbo ni ìdájọ́ òdodo wà? Ǹjẹ́ ìdájọ́ òdodo ṣì wà bí? Nítorí tí a bá wò dáadáa ní gbogbo orílẹ̀-èdè àgbáyé àti lórílẹ̀-èdè Nàìjíríà, a tiẹ̀ máa ń sọ láwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwa tá a jẹ́ Yorùbá, a máa ń sọ pé kò sí ìdájọ́ òdodo, pé ẹ̀yà kan ó ń rẹ́ wa jẹ, ẹ̀yà kan ó ń rẹ́ Yorùbá jẹ, ẹ̀yà kan ń rẹ́ Haúsá jẹ, ẹ̀yà kan ń rẹ́ Ìgbò jẹ, ẹ̀yà kan wọ́n rẹ́ gbogbo wa jẹ. A máa ń pariwo ẹ̀yà Fúlàní lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé bí ẹ̀yà Fúlàní ṣe wà lórílẹ̀-èdè Nàìjíríà, ṣé bẹ́ẹ̀ náà ni ẹ̀yà Fúlàní wà lórílẹ̀-èdè Russia àti Ukraine àti Amẹ́ríkà? Ẹ rí i pé kò sí. Ṣùgbọ́n oníkálukú pẹ̀lú àdámọ́ àti ohun tí ó máa ṣẹlẹ̀ sí wọn. Tí a bá wò dáadáa ní gbogbo orílẹ̀-èdè àgbáyé, kò síbi tí ò sí ìrẹ́jẹ lọ́wọ́ tá a wà yìí. Kódà àwọn ìlú tá a sọ wípé ẹ̀sìn wà, ìrẹ́jẹ wà ńbẹ̀. Ìrẹ́jẹ wà ńbẹ̀. Báwo la ṣe wá fẹ́ rí ìdájọ́ òdodo? Ṣé rí n tó ń fa àìsí ìdájọ́ òdodo? Òun ni wípé níwọ̀nba ìgbà tá a bá ti kọ̀, tá a ní àní ṣe nǹkan tí olúdá ayé n tó fẹ́ ká ṣe, ìyẹn Ọlọ́run Allah táwa Yorùbá ń pè ní Ọlọ́run, táwọn Ìgbò ń pè ní Chineke, táwọn Haúsá ń pè ní Ubangiji, òyìnbó ń pè ní God. Gbogbo ẹ̀yà ló ní tí wọ́n ń pe Ọlọ́run. Lárúbáwá tó jẹ́ Arab àwọn ń pè ní Allah. Allah ló wá gbajúmọ̀ jù nínú èdè Lárúbáwá àti ẹ̀sìn Mùsùlùmí. Ọlọ́run náà là ń rí váàsì. Ṣé rí tá a bá ti sọ wípé a ò ní tẹ̀lé ń tọ́lọ́ ń sọ, nínú Bíbélì òfin wà ńbẹ̀, nínú Quran òfin wà ńbẹ̀. Kìrìsìtẹ́nì gbàgbọ́ pé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ni, bẹ́ẹ̀ náà ni Mùsùlùmí gbàgbọ́ pé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ni. Kódà Ifá náà ò tako òdodo. Ifá ò tako òdodo lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń kí Ifá. Ifá kò fẹ́ èké. Bẹ́ẹ̀ ni ihun tí Ifá ò bá ti fi lè fẹ́ èké, ó fi hàn pé Ifá ò tako òdodo nìyẹn. Ṣé wá rí ọ̀rọ̀ olódodo? Ó máa ń bára mu bí ìgbà tí oníkálukú gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tá a wá padà pàdé lójú kan. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olódodo ṣe máa ń rí. Òun làwọn bàbá wa nílẹ̀ Yorùbá fi máa ń sọ wípé bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí lòtítọ́ máa lè bá. Bẹ́ẹ̀ ni ọjọ́ kan lòtítọ́ máa lè bá. Bẹ́ẹ̀ ni kò sí irọ́ ńbẹ̀.
àwọn bàbá wa ṣe máa ń sọ bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ máa bá. tọ́ láì ní gbọ́ra lákòókò orílẹ̀-èdè Russia là ń lọ. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Russia àti Ukraine, ẹ rí i pé mo ti sọ̀rọ̀ nípa Israel àti Palestine. ẹ wàá mọ̀ wípé ní tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ń kọ́, ṣé kò tó sọ tá a fi wá mẹ́nu bà ọ̀rọ̀ orílẹ̀-èdè Russia. ṣé rí kinní kan ni a gbọ́dọ̀ mẹ́nu bà ọ̀rọ̀ orílẹ̀-èdè Russia, nítorí wípé tán bá ní orílẹ̀-èdè wo lọ́wọ́lọ́wọ́ yìí ló nífẹ̀ẹ́ Áfíríkà ló sì nífẹ̀ẹ́ kí gbogbo àgbá tán bá ní orílẹ̀-èdè wo lọ́wọ́lọ́wọ́ yìí ló nífẹ̀ẹ́ Áfíríkà ló sì nífẹ̀ẹ́ kí gbogbo àgbáyé kan liberate ara wọn kúrò lọ́wọ́ ìjọba amúnisìn, orílẹ̀-èdè Russia ni. mi ò wá sọ wípé orílẹ̀-èdè Russia dáa jù o, rárá o, mi ò sọ pé wọ́n dáa jù, ṣùgbọ́n ní tí ó pè ẹ̀yà kọ̀ọ̀kan lọ́wọ́ yìí tó pè kọ́ńtì kọ̀ọ̀kan lọ́wọ́ yìí, pàápàá jùlọ ní Áfíríkà, orílẹ̀-èdè Russia wọ́n liberate Áfíríkà. ẹ jẹ́ á wo orílẹ̀-èdè Burkina Faso, Russia ló liberate wọn. láti ìgbà tí Thomas Sankara ti kú ní orílẹ̀-èdè Burkina Faso ti wà nínú wàhálà Faransé. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè Libya, inú ọ̀fìn tán ti kó sí nígbà tí Áfíríkà ò ṣùgbọ́n Áfíríkà dísìn wọ́n sì wà nínú ọ̀fìn yẹn. bó ti wù wá lè wù kán wà nínú ọ̀fìn tó, wọ́n sì tún bẹ́tà orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ ni ní báwọn ọmọ orílẹ̀ wọn ṣe ń ní nǹkan amáyédẹrùn. láti ìgbà táwa ti wà lórílẹ̀ Nàìjíríà, èmi ò ríjọ́ kan ṣoṣo báyìí tí gbogbo Nàìjíríà tá a níná lápapọ̀ tí iná wá dúró, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tí iná wọn dúró tí iná wọn ò lọ. mi ò tí ì rí ọjọ́ yẹn, kò sí. bọ̀ orílẹ̀-èdè Libya iná wà ń bẹ pẹ̀lú pé bá ṣe ṣe Gaddafi ti ṣe kú ṣe. bákan náà orílẹ̀-èdè Niger, bí Russia ṣe ń liberate orílẹ̀-èdè Niger lọ́wọ́lọ́wọ́ yìí ó ń yà mí lẹ́nu, nítorí àwọn nǹkan kan yí padà lórílẹ̀-èdè Niger. ọrọ̀ ajé wọn tó ń ṣe apá kan jàmọ́ tó ń ṣe jákujàku ó ti ń padà bọ̀ sípò díẹ̀díẹ̀, ó ti ń àrídájú wà, ìwòye wà pé orílẹ̀-èdè Niger máa padà dìde dáadáa pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ń gbé lọ́wọ́. bẹ́ẹ̀ náà lórílẹ̀-èdè Mali, láàrin ọdún méjì péré tí Ibrahim Traoré tó gbàjọba lórílẹ̀-èdè Burkina Faso, a ti rí àwọn iṣẹ́ ribiribi tí Ibrahim Traoré tó ṣe lórílẹ̀-èdè Burkina Faso. nínú ẹ̀ ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ibrahim Traoré ó yí aṣọ àwọn adájọ́ àti lọ́ọ̀yà ó yí padà kúrò ní ti àwọn Faransé àtàwọn Gẹ̀ẹ́sì tí wọ́n máa ń lo wig funfun àtàṣọ dúdú, ó yí padà sí ti ìbílẹ̀ wọn lórílẹ̀-èdè Burkina Faso. Ibrahim Traoré ó kọ́ tomato factory tó ní agbára ní world tomato factory tó kọ́. bẹ́ẹ̀ náà ni Ibrahim Traoré ó ṣe ibi tí wọ́n ti máa refine gold. kò ní sí pé Faransé ń wa gold wọn lọ sókèèrè mọ́ tí wọ́n á dá owó díẹ̀ padà fún wọn, rárá. kò sì sí wípé tí Burkina Faso bá fẹ́ print owó wọn tẹ́lẹ̀, wọn ò níbi tí wọ́n ti ń print owó, ọ̀dọ̀ Faransé ni wọ́n máa ń lọ, àwọn ló máa ń print owó fún wọn o. wọ́n ti ń ṣètò bọ́n ṣe máa print owó wọn fúnra wọn lọ́dọ̀ ara wọn. àbá àti gbọ́ ìjọba ìlú tá a sọ wípé independence country ni wọ́n tó tún wá wà lábẹ́ èèyàn. ṣé ẹ ti rántí kàńpé Abiola nígbà kan tó sọ pé Nigeria is republic under God? nínú kàńpé Abiola ní 1992 91 92 wọ́n ṣe kàńpé election ó pẹ̀lú manifesto ẹ̀. now
ó kọ́ ibi tó ti ń refine gold. GDP Burkina Faso ó rise láti $18 billion lọ sí $22 billion. Ibrahim Traore wá ń gbìmọ̀ pé òun fẹ́ ṣe ètò ìdìbò kó fàjọba láwọn alágbádá lọ́wọ́ padà. Àwọn aráàlú takú, wọ́n láwọn ò fẹ́ ètò ìṣèjọba alágbádá mọ́. Èyí náà wá jẹ́ ká bira wa léèrè. Ní tí democracy fẹ́ wá fún wa gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, wọ́n ní democracy mú wá liberty and justice. Kí ni liberty? Ó ní òmìnira, total freedom láàrin aráàlú síjọba, láàrin orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan. Now, ǹjẹ́ total freedom, liberty tá à ń sọ yẹn, total freedom yẹn, ǹjẹ́ ó wà láàrin orílẹ̀-èdè Áfíríkà sí orílẹ̀-èdè Faransé àtàwọn orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tó kó wa lẹ́rú? Ẹ rí i pé kò sí total freedom. Ní tí a ní democracy wá fún wa nìyẹn o. Wọ́n tún sọ pé justice. Ǹjẹ́ justice wà ní gbogbo àgbáyé láàrin orílẹ̀-èdè kan ní Áfíríkà sórílẹ̀-èdè míì ní Áfíríkà, láàrin gbogbo Áfíríkà sí àwọn West? Ǹjẹ́ justice wà? Ó pẹ̀lú manifesto ẹ̀. Now, ó kọ́ ibi tó ti ń refine gold. GDP Burkina Faso ó rise láti $18 billion lọ sí $22 billion. Ibrahim Traore wá ń gbìmọ̀ pé òun fẹ́ ṣe ètò ìdìbò kó fàjọba láwọn alágbádá lọ́wọ́ padà. Àwọn aráàlú takú, wọ́n láwọn ò fẹ́ ètò ìṣèjọba alágbádá mọ́. Èyí náà wá jẹ́ ká bira wa léèrè. Ní tí democracy fẹ́ wá fún wa gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, wọ́n ní democracy mú wá liberty and justice. Kí ni liberty? Ó ní òmìnira, total freedom láàrin aráàlú síjọba, láàrin orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan. Now, ǹjẹ́ total freedom, liberty tá à ń sọ yẹn, total freedom yẹn, ǹjẹ́ ó wà láàrin orílẹ̀-èdè Áfíríkà sí orílẹ̀-èdè Faransé àtàwọn orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tó kó wa lẹ́rú? Ẹ rí i pé kò sí total freedom. Ní tí a ní democracy wá fún wa nìyẹn o. Wọ́n tún sọ pé justice. Ǹjẹ́ justice wà ní gbogbo àgbáyé láàrin orílẹ̀-èdè kan ní Áfíríkà sórílẹ̀-èdè míì ní Áfíríkà, láàrin gbogbo Áfíríkà sí àwọn West? Ǹjẹ́ justice wà? Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. A rí i pé kò sí justice. Ìdí nìyẹn tó jẹ́ kí n mú ọ̀rọ̀ Israel àti Palestine wá nínú ètò tí mo ti ṣe síwájú lákọ̀ọ́kọ́ tí mo pè ní ìdájọ́ òdodo. Ǹjẹ́ ìdájọ́ òdodo wà bí? Apá kejì ẹ̀ lélẹ́yìn náà. Ǹjẹ́ ìdájọ́ òdodo wà? Wọ́n dá International Court of Justice, wọ́n dá sílẹ̀. Wọ́n dá àjọ ìṣọ̀kan sílẹ̀ tó máa lọ ṣe lọ́dọọdún. Kí ni stand Áfíríkà nínú àjọ ìṣọ̀kan àgbáyé? Ṣé bórílẹ̀-èdè làwa? A ní 54 countries ní Áfíríkà. Àwa tá a jẹ́ 54 countries tí a sì pọ̀ ṣe àkọ́kọ́ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé, àwa wà ní stand. Gbogbo Áfíríkà a lé ní 1.5 billion. China ló ṣe kejì, India ló ṣe kẹta. Àwọn orílẹ̀-èdè tá a wá pọ̀ jù yẹn, tí continent wá pọ̀ jù yẹn, àwa wà ní stand nínú àjọ ìṣọ̀kan àgbáyé. A ní stand. Àwọn European Union àwọn wá ní stand ju àwa lọ. Tó bá ti mú Amẹ́ríkà tán, European Union ló tún kù tó tún stand ju àwa lọ. Àpapọ̀ European Union, àpapọ̀ Áfíríkà wá ní stand débi wípé a máa ní stand nínú United Nations. A ò ní stand. Now, tá a bá ń sọ pé ìdájọ́ òdodo, tá a sọ wípé democracy wá fún wa ní liberty and justice.
orílẹ̀-èdè Russia bẹ̀rẹ̀ ogun pẹ̀lú Ukraine. Nígbà tó ogun bẹ̀rẹ̀, lórí àwọn ìkànnì kan tí mo ti sọ̀rọ̀ sẹ́yìn kó tó di wípé mò ń sọ̀rọ̀ lórí ìkànnì, mo ti sọ ní tó fa ogun. Nínú àríwísí ìyẹn comment section táwọn yẹn máa comment, wọ́n jó yé mi pé sọkúsọ ni mò ń sọ. Wọ́n ní Ukraine ó ti jẹ́ orílẹ̀-èdè pé kí ló fà á tí Russia ti fẹ́ lọ invade Ukraine. ẹ̀wá jájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ní ọdún 1991 ni wọ́n dissolve tó jẹ́ Soviet Union. Tó jẹ́ Soviet Union wọ́n split ẹ̀ pé wọ́n jọ wà lójú kan ni. Now ní ọdún 1992 ni wọ́n jọ ṣe agreement wípé àwọn orílẹ̀-èdè tí wọ́n ti join NATO, tí wọ́n ti lọ tán wà lára Soviet Union tí wọ́n lọ join NATO, pé Poland ara wọn, gbogbo ara Soviet Union ní Poland ti jáde àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ukraine ara Soviet Union ní, Tajikistan ara Soviet Union ní, Georgia ara Soviet Union ní, àti bẹ́ẹ̀ Yugoslavia, Slovakia káwọn náà tó wá pín ara abẹ̀ náà ti jáde. Now gbogbo àwọn orílẹ̀-èdè tí mò ń dárúkọ wọ̀nyí náà ti join NATO. NATO táwa ń sọ̀rọ̀ yìí, Vladimir Putin ó wá bi Bill Clinton léèrè nígbà tí Bill Clinton tó wà ní America president, oníṣòwò náà láǹfààní àti join NATO. Ẹ máa gbọ́ o, oníṣòwò láǹfààní àti join NATO. Bill Clinton ní no pé kò lè join NATO. Ṣùgbọ́n àwọn country tó ya kúrò lábẹ́ wọ́n join NATO. Amẹ́ríkà àti Russia sì ní wọn kì í ṣọ̀rẹ́ báyẹn. Now wọ́n ní kò lè join NATO. Nígbà tó di 2008 Bill Clinton léèrè, nígbà tí Bill Clinton tó wà ní America president, oníṣòwò náà láǹfààní àti join NATO. Ẹ máa gbọ́ o, oníṣòwò láǹfààní àti join NATO. Bill Clinton ní no pé kò lè join NATO. Ṣùgbọ́n àwọn country tó ya kúrò lábẹ́ wọ́n join NATO. Amẹ́ríkà àti Russia sì ní wọn kì í ṣọ̀rẹ́ báyẹn. Now wọ́n ní kò lè join NATO. Nígbà tó di 2008 wọ́n persuade Georgia pé kó join NATO. Fàǹfà fẹ́ wáyé láàrin Georgia àti Russia. Georgia sì ni ó wà lára àwọn ibi tí nǹkan ogun Russia wà nígbà Soviet Union nígbà yẹn. Nígbà tí Georgia rí pé in táwọn fẹ́ ra wọlé ó ṣeéṣe kó bí ogun láàrin Russia àti Georgia o. Georgia sit pẹ̀lú Russia, wọ́n negotiate, wọ́n láwọn ò join NATO mọ́. Now ní 2014 wọ́n pé Barack Obama ló wà ń bẹ̀. Wọ́n gbé ìgbésẹ̀ pé kí Ukraine join NATO. Wọ́n ti ń fa yẹn ti ń lọ. Nígbà tí Donald Trump wọlé, wọ́n gbẹ́sẹ̀ lé. Donald Trump ò gbà. Nígbà tí bàbá aláàrẹ̀ tó kú mẹ́ ìyẹn Biden wọlé, wọ́n gbé ìgbésẹ̀ pé kí Ukraine join NATO. Russia ń wọ̀ ní Ukraine, ó ń wọ̀ ní wọ́n wọn ò gbọ́. Lọ́sẹ̀ kan òru kan níbi ọdún 3 sẹ́yìn ní 2022 Russia gbé ìgbésẹ̀, ó lọ invade Ukraine. Ní invade wípé káwọn bọ́ síbẹ̀, káwọn kàn capture Volodymyr Zelensky, káwọn kàn mú kó lórí oyè, káwọn dẹ̀ install gọ́ọ̀mẹ̀ntì míì tí ó jẹ́ ọ̀rẹ́ minú Russia, tí ò ní jẹ́ ọ̀dàlẹ̀ sí Russia. Ṣùgbọ́n intero kan náà bá àwọn Faransé, gbogbo wọn Amẹ́ríkà, wọ́n ti kó nǹkan ogun bíbà fún Ukraine láti máa bá Russia jà. Russia wò pé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí.
ìjà bẹ̀rẹ̀ bí Russia ṣe ń destroy gbogbo nǹkan ogun tí wọ́n fi ránṣẹ́ sí Ukraine bẹ́ẹ̀ ni Zelensky tún rán bàbá lábẹ́ àwọn Faransé, Germany, UK àti Amẹ́ríkà. ẹ jọ̀ọ́ mo nídìí nǹkan ogun láti bá Russia jà, mo nídìí nǹkan ogun láti bá Russia jà, wọ́n ń sẹ́ǹdì ẹ̀. Amẹ́ríkà sẹ́ǹdì nǹkan ogun tó wọ̀ ti $500 billion. Now mo ti sọ nínú orí àwọn ètò mi kan rí pé iye tí wọ́n fi ń ja ogun tí Russia ná lórí ballistic missile kan kó tó di pé wọ́n lọ gba drone lọ́dọ̀ Iran, iye tó ń launch ballistic missile kan kò lé ní $1 million. tí wọ́n máa ń yin ballistic missile mẹ́wàá léde, that is $10 million every day. wọ́n á lọ gba drone tí ó ju $60,000 lọ lọ́wọ́ Iran ọ̀nà launch sórí Ukraine. That's why pé wọ́n kó nǹkan ogun fún Ukraine, ipa Ukraine ò ká Russia. ẹ wá jábìrì àwọn léèrè, ṣé Amẹ́ríkà lè gbà kí Russia ní military base sí Cuba? ṣé Amẹ́ríkà lè gbà kí Russia ní military base sí Mexico? ṣé Amẹ́ríkà lè gbà kí Russia ní military base sí àwọn Argentine láwọn ìlú kọ̀ọ̀kan tó mú létí Amẹ́ríkà? ṣó lè gbà? Wòye ibi tí Amẹ́ríkà ní military base sí gbogbo àgbáyé. Military base Russia mélòó ló wà káàkiri gbogbo àgbáyé? Now Amẹ́ríkà tún dìde ńsìn, wọ́n lọ bá Iran, wọ́n ní nuclear weapon wọn yẹn àwọn gbẹ́sẹ̀ lé pé wọ́n gbọ́dọ̀ upgrade ẹ̀. níbo wá ní ìdájọ́ òdodo wà? nígbà tẹ́lẹ̀ Iran ò gbọ́dọ̀ upgrade nuclear weapon tiwọn, ẹ̀yin sì ń upgrade nuclear weapon ti yín. Russia upgrade tiẹ̀, ó fi hàn pé orílẹ̀-èdè tó bá fẹ́ dúró kó bọ́ lọ́wọ́ àwọn West àti Amẹ́ríkà ó gbọ́dọ̀ ní military power àti àwọn ballistic missile tó yanjú. Náà ìbéèrè tí wọ́n á béèrè lọ́wọ́ gbogbo wa ni wípé wọ́n issue arrest warrant lórí Netanyahu, wọ́n issue ẹ̀ lórí Vladimir Putin. Amẹ́ríkà débẹ̀ wọ́n ní wọn ò lè gbé Netanyahu ṣùgbọ́n wọ́n lè gbé Vladimir Putin. níbo ni ìdájọ́ òdodo wà? ẹ já pàdé ní comment section níbo ni ìdájọ́ òdodo wà. ẹ ṣeun, ó dàbọ̀.